سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ní báyìí ẹ jẹ́ ká ṣí Al-Qur'ani wa sí Suratul Naba'i. Súra tí à ń pè ní Suratul Naba'i yìí ọ̀rọ̀ nípa ìró tí Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad, ọ̀rọ̀ nípa ìró tí ó ń ṣe fàǹfà láàárín àwọn ìran Quraishawa tí Ọlọ́run wá ń bá òjíṣẹ́ ńlá Muhammad sọ nípa ẹ̀. òun ni súra yìí sọ̀rọ̀ lé lórí. Makiyatun, súra yìí ó sọ̀kalẹ̀ fún anabuwa Muhammad ní ìlú Maka. àwọn àyà tó sì wà nínú ẹ̀ ó papọ̀ jẹ́ 40. ẹ máa bá wa ká lọ. Bismillahirrahmanirrahim. ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Amma yatasaalun. nípa kíni wọ́n ń bira wọn léèrè anin naba'il azim. nípa ìró ńláńlá kan ní alladhi hum fihi mukhtalifun. èyí tí wọ́n ń ṣe apá inú lé lórí yọ. kalla saya'lamun. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ wá mọ́. thumma kalla saya'lamun. lẹ́yìn ìgbà náà wọ́n tún ń bọ̀ wá mọ́. alam naj'al al-arda mihada. ǹjẹ́ ó ti sílẹ̀ lẹ̀ ní títẹ̀bí. wal jibala awtada. pẹ̀lú àwọn òkè náà gẹ́gẹ́ bí ìkan níbẹ̀ o. wa khalaqnakum azwaja. àwa ṣẹ̀dá yín lọ́kọ àtabo. wa ja'alna nawmakum subata. bẹ́ẹ̀ lẹ́sùn sùsùn yín gẹ́gẹ́ bí ìsinmi o. wa ja'alna al-layla libasa. àtúnṣòro náà lásọ búra fún yín. wa ja'alna an-nahara ma'asha. àwa sọ̀sán yín kẹfì wá jẹ́ mú lọ. wa banayna fawqakum sab'an shidada. méjèèjì tó nípele yín lórí. waja'alna sirajan wahhaja. àtúnṣàgbékalẹ̀ àtùpà kan tó mọ́lẹ̀ kedere síbẹ̀ o. wa anzalna minal mu'sirati ma'an sajjaja. bẹ́ẹ̀ la tún sọ omi tí ń dá wàràwàrà kalẹ̀ láti bí ẹ̀sùn jò. linukhrija bihi habban wa nabata. láti lè máa fi omi náà yọ irúgbìn hóró jáde pẹ̀lú àwọn ewé bẹ́ẹ̀. wa
fàáfà pẹ̀lú àwọn ọgbà oko tó kún fún nǹkan gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. inna yawmal fasli kana miqata. dájúdájú ọjọ́ òpinya ó jẹ́ ohun tí a fàsìkò sí. yawma yunfakhu fi suri fata'tuna afwaja. ọjọ́ tí a ó fọn fèrè sínú ihò tẹ́ ó sì máa jáde níjọ níjọ. wa futihatis sama'u fakanat abwaba. a ó sì ṣí ojú sánmà kalẹ̀ lẹ́yìn tó ní àwọn ẹnu ilẹ̀kùn. وسيرت الجبال فكانت سرابا. a ó sì kú àwọn òkè dànù tí wọ́n dà gẹ́gẹ́ bí à ń pè é náà. inna jahannama kanat mirsada. dájúdájú iná jahannama yóò sì ti rẹ́kẹ̀ ìrètí kalẹ̀ o. lè tọ́gí nàmàbà fún gbogbo olùtayọ àlà Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ibùdarí sí. labisina fiha ahqaba. wọn ó sì máa bẹ nínú ẹ̀ fún ọjọ́ gbọọrọ tí kò ní òpin rárá. la yazukuna fiha bardan wala sharaba. wọn ò sì ní tọ́ ìtura kankan wò níbẹ̀ dépòdépò mímu. illa hamima wa ghassaqa. illa hamima wa ghassaqa. àyàfó mi gbígbóná tẹ̀dọ̀jálù fún pẹ̀lú àwọ̀yún wọ̀jẹ̀. jazā'an wifāqā. ẹ̀san ni tó ṣe déédéé iṣẹ́ tí wọ́n ṣe. innahum kānū lā yarjūna hisābā. dájúdájú àwọn tá a wíwọ̀n yìí wọn ò retí ìṣirò iṣẹ́ kankan. wa kadhabū bi āyātinā kidhābā. wọ́n sì pe ọ̀rọ̀ àwọn Ọlọ́run ọba nírọ́. wọ́n nírọ́ ni. wa kulla shay'in ahṣaynāhu kitābā. ní gbogbo nǹkan la sì ti ṣírò sínú àkọsílẹ̀. fadhuku falan nazidakum illa adhaba. nítorí náà ẹ̀tọ́ ìyà náà wò. a kò lè ṣe àlékún kankan fún yín jù yà lọ. èso àjàrà bí èso nàbí wákàwá ìbànú turaba àtàwọn ọ̀dọ́bìnrin tí wọ́n ò jura lọ wákà sàǹdàkọ́ àti fèé tó kún fún nǹkan mímọ́ la yasma'una fiha lagwan wala kadhaba. wọn ò ní gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ kan nínú ọgbà náà kò sì ní sí irọ́. jazā'an min rabbihim
عطاء حسابا ẹ̀san kan ní látọ̀dọ̀ Olúwa rẹ̀ ọrẹ tọ́tọ́ fún ìṣirò. Rabbi samawati wal ardi wa ma baynahuma ar-Rahman. Olúwa àwọn sánmà méjèèje àti ilẹ̀ pẹ̀lú tí ń bẹ láàrin méjèèjì ọba àjọkẹ́ ayé. La yamlikuna minhu khitaba. Wọn kò ní lè sọ̀rọ̀ níwájú rẹ̀ rárá. Yawma yaqumu ar-ruhu wal malaikatu saffa. Ọjọ́ tí ẹ̀mí yóò dìde pẹ̀lú àwọn màláíkà tí wọ́n ó tò létòlétò. La yatakallamuna illa man adina lahu ar-Rahman wa qala sawaba. Wọn kò ní lè sọ̀rọ̀ àyàfi ẹni tí Ọlọ́run ọba àjọkẹ́ ayé bá yọ̀dá fún yóò sì sọ̀rọ̀ tó dára. Dhalikal yawmul haqqu faman sha'a ittakhadha ila rabbihi ma'aba. Ọjọ́ òdodo nìyẹn ni tó bá wù kó gbà ọ̀dọ̀ Olúwa rẹ̀ mú gẹ́gẹ́ bí ibùdarí sí. Inna anzarnakum adhaban qariba. Dájúdájú à ń ṣe ìkìlọ̀ ìyà tó súnmọ́ tòsí fún yín. Yawma yansuru al-mar'u ma qaddamat yadahu. Ọjọ́ tọ́mọnìyàn yóò máa wo ohun tó fi ọwọ́ ara rẹ̀ tì síwájú. Wa yaqulu l-kafiru ya laytani kuntu turaba. Aláìgbàgbọ́ yóò sì máa sọ wípé gbé mi bá ti dèrùpẹ̀ ní. Aláìgbàgbọ́ yóò sì máa sọ wípé gbé mi bá ti dèrùpẹ̀ ní. Sadaqallah.